بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي يلقوا لقلي سبي جوكو واتيالوني النظرة الشرعية لبعض المسائل المطروحة التي afẹ́ mẹ́nubà insha Allah ta'ala ní inú àsìkò díẹ̀ òun náà ni ìwà kan tí ó gbajúmọ̀ tí ó pàtàkì tí Ànábì sallallahu alaihi wasallam tí ó pè ní ìwà Islam òun náà ni ìwà tí a ń pè ní al-haya ìtìjú. Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé inna li kulli dinin khuluqan wa inna khuluqal Islam al-haya. Gbogbo ẹ̀sìn ni máa ń ní ìwà tí máa dásàlẹ̀sà pẹ̀lú ẹ̀. Ìwà tí Islam dásàlẹ̀sà pẹ̀lú ẹ̀ òun náà ni al-haya, òun náà ni ìtìjú. Abala tá a fẹ́ sọ̀rọ̀ bá òun náà ni abala ìtìjú lọ́dọ̀ ọkùnrin àtobìnrin, ìtìjú láàrin ọkọ àti ìyàwó òun la fẹ́ mẹ́nubà abala yìí. Ẹni gbọ́n lápẹ̀lẹ́ ìwà ìtìjú ó jẹ́ ìwà tí ó pàtàkì fún gbogbo èèyàn. Ó sì ń bẹ nínú ìtìjú yìí èyí tó jẹ́ pé Ọlọ́hun Subhanahu wa Ta'ala ó dá mọ́ èèyàn tó jẹ́ pé tí ì bá ṣe pé èèyàn ò dúró dáadáa àbí aburú wọnú ìwà èèyàn, ìwà yìí gbọ́dọ̀ wà lára èèyàn torí pé àdámọ́ ní máa jẹ́. Inú àdámọ́, inú ìwà tí ń bẹ táwọn wù òun náà ni kí èèyàn máa paramọ́. A rí wípé ọmọ èké kì í fẹ́ kí ìhòòhò ara òun kó hàn sẹ́nìkan ta. Nínú tó gbajúmọ̀ bá náà ni tí ì bá ṣe pé àwùjọ tí ó bá wà àwùjọ ti bàjẹ́. Bákan náà kò bójú mu kí ọkùnrin àti ìyàwó kí wọ́n máa bára wọn ní àṣepọ̀ níta lójú àwọn èèyàn tí ì bá ṣe pé àwùjọ ti dojúrú. Gbogbo eléyìí àwọn nǹkan tó jẹ́ pé wọn ò ní wulẹ̀ kọ́ èèyàn pé má ṣe báyìí àbí má ṣe báyìí bí kò sí pé Ọlọ́hun Subhanahu wa Ta'ala ó ti dá mọ́ èèyàn la ó ń pè ní al-haya al-jibilli al-fitri. Àyè tó jẹ́ pé ìtìjú tó jẹ́ pé àdámọ́ tó ti dá mọ́ ẹ̀dá òun ni tó jẹ́ wípé ọmọ wà pẹ̀lú èèyàn kò ní ìdíkẹ́ni kan kò fẹ́ lọ kọ́ ó ti wà lára èèyàn. Ṣùgbọ́n o tó bá jẹ́ wípé environment tí irú ẹni bẹ́ẹ̀ wà ó jẹ́ ibi tó jẹ́ pé ó ti bàjẹ́, gbogbo ìtàwọn yìí nǹkan o nǹkan tí wọ́n máa padà sí náà ni. A rí pé ọkùnrin àti obìnrin wọ́n máa dìmọ́ra wọn àbí kí obìnrin máa fi òwò ara rẹ̀ kó máa fi hàn àwọn èèyàn ń ta bá ń lọ. Àwùjọ tó bàjẹ́ àbí àwùjọ tí ó bá ti bàjẹ́ tó ti tán òun náà ti máa ṣe irú nǹkan báyìí. Bíbẹ̀ ẹ̀kọ́ o àdámọ́ tó ń dá ìdá ni pé kí èèyàn má fẹ́ kí ìhòòhò rẹ̀ hàn sí àwọn èèyàn. Kí èèyàn sì máa ṣọ́ra ní àtijọ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tí ò ṣe máa sọ èèyàn máa sọ ní ọ̀dọ̀ àwọn èèyàn. Gbogbo eléyìí yóò wà náà tìjú tó lọ́hun ti dá mọ́ ẹ̀dá. Ẹni gbọ́n lápẹ̀lẹ́ tá bá ní ká wá lọ wò níbi ayé tá a fẹ́ sọ̀rọ̀ bá gan wípé kí ni ààlà ìtìjú obìnrin lọ́dọ̀ ọkùnrin tó jẹ́ wípé tó ti kọjá rẹ̀ á sọ wípé obìnrin yìí o àṣà ni. Kí ni ààlà ìtìjú ọkùnrin lọ́dọ̀ obìnrin ìyàwó rẹ̀? Ọkọ àti ìyàwó là ń sọ o, à ń sọ àwọn tí wọ́n sọ ọkọ àti ìyàwó o. Kí ni ààlà ìtìjú ọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó jẹ́ pé tọkùnrin bá ti kọjá rẹ̀ wọ́n sọ pé ọkùnrin yìí ò tiẹ̀ ní tìjú. Ìyàwó sọ fọ́kọ ẹ̀ pé ọkọ òun ò ní tìjú. Àti ní kó tó pé àmì bá lè ìtìjú ogun tó jẹ́ wípé ó jẹ́ wọn wà tó dáa tí èèyàn bá ṣe tó jẹ́ wípé wọ́n máa ròyìn èèyàn ó jẹ́ láàrin ọkọ àti ìyàwó ní o àbí ìsọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó ní o gbogbo ìpàtà tó dáa ni kí ọkọ àti ìyàwó máa ṣe kó wà nínú ìwà wọn síra wọn. Èyí tó wá ga rẹ̀ jù òun náà ni al-haya al-imani, ìtìjú tí ó jẹ́ wípé ìgbọ́lọ́ngbọ́lọ́ máa tún bí sí èèyàn la. Eléyìí ni pé kéèyàn jẹ́ pé gbogbo tó jẹ́ Ọlọ́hun Subhanahu wa Ta'ala tó fẹ́ ká máa ṣe kéèyàn máa ṣe kó máa ṣe fún Ọlọ́hun Subhanahu wa Ta'ala. Èyí tó jẹ́ ti ọkọ àti ìyàwó kálukú máa ṣe fún ẹnì kejì haya'an kó máa fi tìjú Ọlọ́hun Subhanahu wa Ta'ala. Eléyìí ó pàtàkì kí ọkùnrin máa tọ́jú ìyàwó ẹ̀
kó má jẹ́ kó ráre láti máa fi tijú ọlọ́ba subhanahu wa ta'ala pé àṣẹ ọlọ́ba subhanahu wa ta'ala ni pé kí èèyàn tọ́jú ìyàwó ẹ̀, kí obìnrin náà kó máa mú ẹ̀sìn gbọ́n tó jẹ́ àpọ́nlé ọkọ rẹ̀, gbọ́n tó jẹ́ pé ọmọ múnú ọkọ rẹ̀ dùn sí kó máa ṣe fún un. Àyà àǹbákan náà kó máa fi tijú ta ní Allah subhanahu wa ta'ala pé ọlọ́ba subhanahu wa ta'ala sí lọ́yàn fún òun kó máa ṣe dára sí ẹ̀kọ́ òun. Ìgbélé pátá ọmọ sí gbọ́n tọ́lọ́ bá fẹ́, ìtọ́lọ́ wọ́n lọ́wọ́ fẹ́ ọmọ òfin sílẹ̀. Eléyìí láàrin ọkọ àtìyàwó àbẹ́ntí èso ọkọ àtìyàwó ọ̀ranyàn ni a sì gbọ́dọ̀ ṣe ẹni tí yóò bá ṣe ó gbọ́dọ̀ máa ṣe orílẹ̀ yìí ni ọ̀gá àyà torí pé tí ń pè ní àyà ò ní khuluqun yab'athu sahibahu ala fi'l al-hasan wa tark al-qabih. Ìwà tó yẹ pé yóò máa ti ẹni tí ń ṣe yóò máa tìyàn lọ síbi ní máa ṣe dáadáa àti máa fi aburú lẹ̀ ò ní pè ní àyà. Ó sọ sí pé ohun tó jẹ́ pé ó jẹ́ dáadáa pátá ìwà yìí yóò máa tìyàn sí, ó gbọ́dọ̀ máa ti ọkọ àtìyàwó sí àti tí èso ọkọ àtìyàwó, yóò sì gbọ́dọ̀ máa mú yàn jìnnà sí àwọn tó bá jẹ́ pé ó lè mú yàn ṣẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala àwọn ìwà tí ò dáa. Gbogbo eléyìí ni àyáwó ìmánì, ìtìjú tí ìgbọ́lọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala gbọ́ yóò máa bí sí yàn la, ó sì pàtàkì ó sì jọ́nà yàn fún yàn láti jẹ́ pé yóò wà lára èèyàn. Ẹ wá jẹ́ ká lọ síbi ìta fẹ́ mẹ́nu bà gan wípé kí ni ààlà tí ìtìjú ọkùnrin gbọ́dọ̀ dé tí a fi sọ pé ọkùnrin yìí ó ti ṣàṣejù, àbí tóbìnrin náà náà kóbìnrin yìí àṣà ni. Ó náà ni pé gbogbo tó jẹ́ pé ó jẹ́ èyí tí wọn ò gbọ́dọ̀ ṣe níta, tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ ṣe níta ṣùgbọ́n tó fún wọn ó ṣe fúnra wọn, wọn tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ sọ níta ṣùgbọ́n tó láàrin méjèèjì kí wọ́n sọ láàrin ara wọn. Ògbélé pátá ṣíṣe àwọn nǹkan yìí láàrin ara wọn inú tó jẹ́ ìtìjú náà ni, kò jáde kó nù ìtìjú. Irú àwọn ọ̀rọ̀ tó yẹ pé wọn ò gbọ́dọ̀ sọ, tí ẹ bá sọ ń ta wọ́n pé ẹni yìí ó ń sọ̀rọ̀ àlùfàǹsá, ó ń sọ̀rọ̀ tí ò da, àbí ó ń sọ̀rọ̀ tí ò bójú mu, táyọ̀ pé irú àṣà wo ni ń sọ̀rọ̀ yìí náà, àbí irú ìṣẹ́tẹ́ni yìí ń ṣe yìí ìṣe àṣà ni. Ògbélé pátá láàrin ọkọ àti ìyàwó inú tó dá láàrin wọn ni. Ilé òkú ò ní níta lè pè ní fi'lil hasan, kí o máa ṣe dáadáa, kí ọkọ máa ṣe dáadáa sí ìyàwó, kí o máa ṣe dáadáa sí ọkọ rẹ̀. Eléyìí báyìí jẹ́ ó túmọ̀ sí pé kò sí tóbìnrin lè dánwò fọ́kọ rẹ̀ láti bá fi ìfẹ́ hàn sí ní gbogbo ọ̀nà tóbìnrin máa gbà fi ìfẹ́ hàn sí ọkọ rẹ̀, àbí ní gbogbo ọ̀nà tóbìnrin máa gbà tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn níbi ìbálòpọ̀. Kò sí tóbìnrin lè dánwò bí eléyìí tí wọ́n sọ pé lè ó ti kọjá àlà ń bẹ́ o, àyàfi tó wá jẹ́ pé in tí Islam ṣe léèwọ̀ ni wọ́n jọ dánwò láàrin ara wọn. Àwọn tó wá pé èsì in tí Islam ṣe léèwọ̀ gbogbo tó wá dé dánwò tọkọ dánwò fún àbíyàwó dánwò fún gbogbo ẹ̀ sì wà nínú fi'lil haya náà, ó wà nínú fi'lil hasan, inú kéèyàn sí dáadáa náà lọ́wọ́ o. Bákan náà ni a sọ bí ọkùnrin náà pé gbogbo tó jẹ́ pé ọkùnrin náà dánwò fún ìyàwó ẹ̀ pátá nítorí ó jẹ́ tí a sì ṣe pé ó jẹ́ nǹkan èèwọ̀ níbi ọ̀rọ̀ sísọ, níbi ìṣe tí èèbá ti ṣe ti èèwọ̀ gbogbo ẹ̀ kúrò níbi tó jẹ́ fi'lul hasan, ìṣe dáadáa tó jẹ́ pé náà ní jẹ́ haya, ní jẹ́ ìtìjú. Eléyìí ni sókè ọ̀rọ̀ pé kò sí ààlà fún ìtìjú láàrin ọkọ àti ìyàwó ju pé ìtọ́lọ́run bá ṣe léèwọ̀ bóyá níbi ìbálòpọ̀ ni o, àbí níbi ọ̀rọ̀ sísọ ni o, níbi ìṣe ni o, wọ́n jọ jìnnà sí ọkùnrin ní àbóbìnrin. Àwọn tó pé ó jẹ́ tọ́tọ́ gbogbo bá ti lè sọ dé àbí bá ti lè ṣe dé Islam ó ṣe ní ẹ̀tọ́ fún wọn kì í ṣe èèwọ̀. Kí wá rí obìnrin ìyàwó tí ó mọ ká tí ó mọ ṣọ́ra níbi ọkọ rẹ̀ bóyá àti fi ara rẹ̀ hàn fọ́kọ rẹ̀ yóò mọ le fún tí ó sì sí ẹlòmíì kankan bẹ̀ ju yàrá wọn náà lọ. Eléyìí á rí pé kì í ṣe ìtìjú tí Islam tí ó pa wá láṣẹ rẹ̀. Tó jẹ́ pé ọkùnrin yìí wọ́n fẹ́ rí nǹkan kan lára ìyàwó ẹ̀, ọkùnrin lẹ́tọ̀ọ́ àti rí gbogbo tó fẹ́ rí lára ìyàwó ẹ̀ pátá. Bẹ́ẹ̀ náà ni obìnrin náà wọ́n lẹ́tọ̀ọ́ àti rí gbogbo tó fẹ́ rí lára ọkọ ẹ̀ pátá, tó jẹ́ pé wọ́n jọ wà ní ibì kan náà tí ọ̀sẹ́ nìkan kan ń bẹ̀.
eléyìí ò sí tó burú ńbẹ̀. Tó bá jẹ́ pé ẹnìkan wá ń fi ìkan pamọ́ fẹ́nìkan, á rí pé eléyìí kò ní wà nínú fi'lul hasan mọ́, yóò wà nínú fi'lul qabih, kò ní wà nínú ṣíṣe dáadáa tí ń pè ní ìtìjú mọ́, yóò wà nínú sísàbúrú tó jẹ́ pé sísàbúrú yìí ó jẹ́ ìdàkejì ìtìjú. Wọ́n túmọ̀ sí pé kí ẹnìkan máa pọ̀ wọ́n fẹ́ kí ọkọ òun ó rí òun níyàwó tí ẹjọ́ wà nínú ilé, àbí kí ọkọ máa sọ pé òun fẹ́ kí ìyàwó òun ó rí òun tí ẹjọ́ wà nínú ilé, eléyìí tí ó sì sẹ́ni kílè pé láàrin àwọn ọmọdé, á rí pé lè nǹkan òkè ṣe ìtìjú tí Islam tí ó fọwọ́ sí fún èèyàn. Ìtìjú yìí ṣe ìtìjú. Ìtìjú òun ni kéèyàn má ṣe aburú kó sì jìnnà sí ìwà àbàjẹ́. Òun ni tí ó gbé mọ́ gbéyàn sí dáadáa, ó sì máa tìyàn kúrò níbi ìwà tí ò dáa. Ìwà tí ò dáa òun ni kí obìnrin kó máa ṣọ́ra lọ́dọ̀ ọkọ rẹ̀, kí ọkùnrin máa ṣọ́ra lọ́dọ̀ ìyàwó rẹ̀ ní tó jẹ́ pé nǹkan ẹ̀tọ́ ni fáwọn méjèèjì láti ṣe. Ọlọ́run bá yóò ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa o. Eléyìí jẹ́ ṣókí tí a fẹ́ mẹ́nu bà